mo ní tí gbogbo wa gba Jésù ṣé Fúlàní ò ní pa wá mọ́. Number one, tẹ́ bá gbọ́ nǹkan tí mo sọ. Bàbá mi tí yín náà ni mo ṣì Ẹ ń ṣe máa ẹ̀yẹn gbọ́ kan dáhùn question yẹn tí ẹ̀yẹn kan tẹ́ dáhùn bá question gbọ́ yẹn. ẹ ti ń mú mi lọ bò Mi mú yín lọ náà mo rí pé ẹ̀yin lẹ sọ pé a ní kí lorúkọ yín ẹ sọ pé evangelist mo wá ní okay kí lẹ evangelize ẹ dẹ̀ sọ pé evangelize Jesus Christ èmi wá bí yín sìn pé táwọn ọmọ Yorùbá tá bá gba Jésù Kristi lólúwa àtolùgbàlà wa ṣé tí Fúlàní bá dé ṣẹ́mi wá safe. You being a Muslim doesn't guarantee that. Keep quiet. I am not talking to you. I'm talking to your husband. Mo ń gbọ́ yín. Tẹ́ bá at least nǹkan tèmi ń try àti sọ fún yín ni pé tẹ́ bá gba Jésù assurance ń bẹ fún yín pé even though you die in this world. Mo ń gbọ́ yín. Assurance wà pé tẹ́ bá kú ní ayé tá a wà yìí a sì sí ní eternity tá à ń lọ. So even láì gba Jésù gan. So bàbá mi nǹkan tẹ́ sọ sí pé ikú wa lẹ́yìn tá a bá kú tán la máa lọ gba reward wa ká fi ẹ̀mí wálẹ̀ nínú ayé ń bì báyìí. So tá a bá wá kú tán. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Either you give your life to Christ. Ẹ wo lórí burúkú tó wá fún wa láàdváìsì lókè. Mo mọ̀ pé ní a máa gbọ́ ó máa gbọ́ sálẹ̀. Mo jẹ́ pé àwọn ọmọ Yorùbá náà wọ́n á máa gbọ́ wa. Ṣé rí ẹ̀sìn wọ́n wá fi disarm wa ni. Ẹ wo ẹni yẹn sìn ẹni yẹn believe pé there is one eternity somewhere ibì kan wà táwọn máa lọ táwọn kan máa kọrin Yahweh Yahweh. Irọ́ ni. Àbí báwo lẹ́yìn bíbú ìṣe wọ́n fẹ́ fi ọ̀run gba ayé lọ́wọ́ yín ni. Wọ́n fẹ́ fi ọ̀run gba ayé lọ́wọ́ yín ni. Kò síbi kankan tẹ́ ń lọ ayé kankan ò parẹ́ a máa reincarnate ni. Tí wọ́n bá dì sáàmù yín tí wọ́n pa yín ibi tó nǹkan tó ń ṣe ń lé yín ló yẹ kẹ́ ẹ lọ ṣe o kẹ́ ẹ lọ dira o. Tí Fúlàní òfin ní rí yín pa o because kò sí nǹkan tó fẹ́ gbà wá nù Quran kò sí nǹkan tó fẹ́ gbà wá nù Bible tí Fúlàní bá dé. Wọ́n pa everybody wọ́n wọnú church wọ́n dáná sun wọ́n pa everybody. Gbogbo nǹkan tó gbé fún wa yìí ó useless now. Àwọn bàbá wa ti fún wa iná ti mọ̀ pé ayé yìí ogun láyé yìí o nǹkan tí a máa fi gbára yín lẹ́ni yìí o ìdí táwọn ẹ̀sìn yẹn tó fi kọ́kọ́ wá tako gbogbo nǹkan yẹn nìyẹn so that wọ́n á lè pa wá easily nígbà táwọn ọmọ Yorùbá yẹn bá ti da gbogbo kíní wọ́n ti empty àkàn á máa tẹ̀bọ́n sí wọn lára á máa gbàdá sí wọn lọ́rùn wọ́n á jẹ́ máa pa wọ́n easily. Evangelist tẹ́ bá wà ń bẹ́ẹ̀ àyín fúnra yín kújẹ ti sọ náà pé kò sí nǹkan kan nu Bible ẹ̀kan gbẹ́sìn yẹn wá kán lè pa àwọn èèyàn nú ayé yìí tó bá ti pa wọ́n ọ̀run ló lóore fún wọn ju ayé nígbà tẹ́ mọ̀ pé ọ̀run lóore fún yín ju ayé the evangelist yẹn àti ìyàwó yín kí lẹ̀ ń ṣe kí lẹ̀ marry fún ó yẹ kẹ́ ẹ ti para yín náà kí lè tẹ̀ ń pariwo pé kí Donald Trump wá gbà yín pé àwọn Fúlàní pa Christians. You guys should be happy pé àwọn Muslim wọ́n send yín lọ sí eternity ibi tẹ́ ti máa gbádùn. In fact gbogbo ẹ̀yin Christians tẹ́ believe pé ibì kan wà tẹ́ ń lọ tàbí ẹ̀yin Muslims tẹ́ believe pé ibì kan wà tẹ́ fẹ́ lọ gbádùn 72 virgin why tí ẹ lè lọ kó sódò why tí ẹ kàn ń dààmú ayé because tó bá yẹ pà wá ẹlẹ́bọ la wà nú ayé a máa tún ayé ṣe náà a ò lè máa para wa báyìí náà. A lè máa para wa báyìí ẹ̀yin lè sọ pé níbì kan tẹ́ ń lọ ẹ lọ para yín kẹ́ ẹ lọ kú náà kẹ́ ẹ dẹ̀ máa lọ bẹ̀ yẹn náà kẹ́ ẹ dẹ̀ fi àwálẹ̀. Gbogbo àwọn properties yín ẹ ta wọn owó yẹn fi jẹun tàbí kẹ́ bá ṣe lè ta ẹ ṣáà make sure ṣé bá ṣe wù yín ẹ kàn lè wà nulé kẹ́ ẹ dáná sunra yín mọ́ nulé náà tẹ́ bá dẹ̀ kú ẹ kàn máa lajú sí heaven ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má yẹ kí ẹ̀yin kan wá tàn yín pẹ̀lẹ́ sí wọn kò sí heaven kankan bí kankan kò sí àlùjọ́nà kankan àbí náà kankan bí kankan ayé kankan ò parẹ́ o nǹkan tó o bá ṣe ló máa gbà. Ayé tẹ́ ti dẹ́ṣẹ̀ lẹ ti máa jìyà ẹ̀ a máa reincarnate ni. Àwa ò mọ̀ bóyá ọmọ yìí náà bóyá ó ti wáyé kan rí tóun náà ti gé ọwọ́ náà ṣe gé lọ́wọ́ báyìí. One thing tá fẹ́ kẹ́ mọ̀ nìyẹn kò sí nǹkan téèyàn ṣe tó lọ kò sí nǹkan kò sáṣegbé àṣepamọ́ ló wà. But pé ẹ̀yin kan believe pé there is one rapture that is going to happen irọ́ lásán ni.
ilé ayé òun lẹ̀san wà o, ẹ jẹ́ ká jí o. ẹ ṣe o ms ẹ jọ ẹ fún mi ní just 1 minute just 1 minute. Ṣe rọ́rọ̀ tí evangelist yẹn sọ ọ̀rọ̀ àwọn tí ọ̀rọ̀ religion fúnra rẹ̀ gan ẹ̀sìn fún àwọn tí kò ní làákàyè ni ẹ̀sìn fún àwọn tí kò lè dá ronú tọ́jọ́ tó bá ti ń dá ronú ló máa gbẹ́sìn kalẹ̀ ẹ̀yin náà wo ọ̀rọ̀ tí màá yẹn sọ so ẹni ó wá sókè ó wá fún wa ládvice ipe ká má jẹ́ kán pa wá ọ̀rọ̀ ẹnu bọ ẹ wo ọ̀rọ̀ ẹnu ẹ̀ kẹ́ compare sí ọ̀rọ̀ tó wà nínú ọpọlọ ẹ̀ ẹ rí i pé ọ̀tọ̀ lọ̀rọ̀ tó sọ jáde ọ̀tọ̀ ní mentality tó ní ẹ̀yin náà worú mentality pé tá a bá tiẹ̀ kú so ó mì pé táwọn Fúlàní bá dé gan ó ready láti jọ̀wọ́ láti kú with hope pé tóun bá kú tóun máa lọ gba èrè lọ́run and let me remind you people you as a Christian or as a Muslim ẹ̀yin méjèèjì ẹ máa wọná gbẹ̀yìn ayé yín ni tí Christian tí ò bá gba ṣàhádà thank you tí Christian tó bá kọ̀ tí ò bá gba ṣàhádà ó ń lọ sí inú iná àwọn mùsùlùmí tí mùsùlùmí ò bá gbà pé Jésù Kristi ní Olúwa àti olùgbàlà ẹ̀ ó ń lọ sí inú iná àwọn Christian so ẹ̀yin Abrahamic religion méjèèjì ẹ máa padà wọná ẹ máa jóná náà ní ẹ̀yin níná wà fún àwọn ẹ̀yin á lọ sí inú náà Allah Christian á lọ sínú náà Allah Muslim á lọ sínú náà Yahweh so end up life yín náà ẹ máa padà head up sínú náà ló máa padà gbẹ̀yìn ẹ máa padà head up sínú náà ni ẹ̀yin Jésù kú ní 33 years wèrè ẹ̀ 33 years ni wọ́n pa wèrè dànù wèrè tí ò lè save ara ẹ̀ àṣẹ́tọ̀ 1 minute jọ ẹ tún bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn kí ló kẹ́ wọ́n ní ká gbé wọlé padà mí ẹ bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn. ṣó sẹ́ni mi mọ̀ bóyá ó send request but ms tó bá sẹ́ni jẹ́ ẹ bá gbé wọlé ẹjọ́ wọlé bẹ̀yìn. ó dá sá tó bó ṣe rí nìyẹn ìwọ tó bá rò ṣètò Kristẹni ní báyìí kò nídìí láti wọlé wa káwọn ẹ bá fẹ́ ka Quran àtẹsọ ká àfa kan lọ́dọ̀ ti wọlé yìí wọ́n ṣètò Kristẹni là ń ṣe náà. Sheikh Aidara ẹ bá tán máìkì kẹ́kí gbogbo ilé sá. Assalamu alaikum Sheikh Aidara. Assalamu alaikum. Ṣé Yorùbá lẹ́yìn? Ṣé Yorùbá ní sà? Yorùbá ni wá, Yorùbá ni bẹ́ẹ̀ ni. Ẹ kí wa bí ọmọ Yorùbá ní sà. Èyí tẹ́ kí wa kò jọ tiwa. Ṣé ń gbọ́ mi? Yes sir. Ọmọ ilẹ̀ ká di orí gangan ni wá, ṣé ń gbọ́ mi? Ká ṣe gíní. Ẹni tí ń bá yín sọ̀rọ̀ ọmọ Ọ̀yọ́ ilé gangan ni. Ọmọ Ọ̀yọ́ ilé gangan ní bá yín sọ̀rọ̀ yìí. A ní ẹ kí wa bí Yorùbá. Ẹgbẹ́ tẹ́tí kẹ́kẹ́ ni ṣé dandan ni? Ọ̀rọ̀ ló ṣe pàtàkì ká bára wa. Kí wa ní kí Yorùbá ẹ bọ́lẹ̀ wọ́n ṣépè fún. Mo ń bọ̀ bàbá. Ó dà èdè ń dì yín ẹ kálẹ̀. Ìdí ń dà àwọn ará ilé ẹ. Rí ẹ burú. Ẹnìkan lọ́dọ̀ ń kéwu 20 years kọ́ lọ kí kọ́ bọ́ níṣẹ́ lọ́wọ́ ni wọ́n ṣépè fún ni. Sheikh mi wà ń bẹ Sheikh ọlọ́run gbẹ́bẹ̀ bọ́bọ́ kan náà Mohammed agbóhùn sókè send request náà àrí request. ẹ kú dédé àsìkò yìí o. Yes sir. ẹ kú àtàárọ̀ o. A kò gbìyànjú sá. Ẹ jọ ṣé Yorùbá ní sà o? Yorùbá ni mí. Yes sir. Ẹ jọ ẹ má bínú ẹ wo ọmọ tó ń bẹ lójú kinní yìí. Ǹjẹ́ kí náà ń pè ní ṣẹ̀ríà lọ gangan? A fẹ́ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà ò gbọ́. Kí ló ń jẹ́ ṣẹ̀ríà lọ? Ta ló ń ṣòfin? Ẹ mọ̀ bọ̀, ta ló ń ṣe òfin gangan? Ta ló lòfin? Kí ló dé tí òfin fi gbọdọ̀ di ti gbogbo ayé ìyẹn òfin bìkan? Ó yẹ gbóhùn sókè kí ló ń jẹ́ ṣẹ̀ríà lọ? Kí n tó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀, ẹnìkan wá sókè lẹ́ẹ̀kan ó ní kẹ́ fún wa ní full evidence. So ẹ̀dẹ̀ lẹ fẹ́ display fídíò kan fún wa nípa ọmọ yìí. So tá a bá rí fídíò yẹn so màá lè mọ nǹkan tí mo fẹ́ máa explain nǹkan tẹ́ sọ yẹn. Fún ọ̀kan náà ló wà lọ́wọ́ mi lórí. ẹ jẹ́ kí ẹ gbé mi sí okay Àkànbí ẹ lè gbé mi sí biscuit kí n gbé jáde. Mo ń bọ̀
kí n gbé ká lè fídíò.